Resurrection body, we shall meet in the air. We shall rise, we shall rise, and be carried up to glory to our home so bright and fair. We shall rise, we shall rise, hallelujah. I'll be there.
Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé oníwàásù. Oníwàásù orí 7. Ẹsẹ̀ tí mo fẹ́ kà yìí, tó bá ní àǹfààní láti fi ẹ̀rọ ìléwọ́ rẹ kó fi record, kó fi tẹ ẹsẹ̀ yìí. Ohun tó dára láti máa gbọ́ lọ́pọ̀ ìgbà ni. Ìwé oníwàásù orí 7, mo kà láti ẹsẹ̀ 1. Ó ní ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju àti lọ sí ilé àsè, nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn. Alààyè yóò sì pa á mọ́lé àyà rẹ̀. Ẹ jẹ́ ká dìde láti gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, kábíyèsí. Ẹ̀yin ni ẹni tí a kò lè pè níjà. Tẹ́ bá sọ pé ó tán, ó tán. Tẹ́ bá sọ pé ẹ ṣílẹ̀kùn, ó di ṣíṣí. Tí ẹ bá sì tì í, ó di títì. A yìn nítorí pé ẹ̀yin ni Alpha àti Omega. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Ní wákàtí àpéjọ níwájú yín, Olúwa gbàdúrà. Ẹ rán ẹ̀mí yín sí wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ ìtùnú fún ẹbí, àwọn mọ́mì wa àti ìjọ Ọlọ́run. Ọ̀rọ̀ ìpèníjà fún àwa tí a kù sẹ́yìn. Mo gbàdúrà nípa ẹ̀mí yín, ẹ bá wa sọ̀rọ̀ ní orúkọ Jésù. Gbogbo agbára tó tako ọ̀rọ̀ yìí, mo rán wọn lọ sí ní èdè. Kí wọ́n wọ ní ìdè lọ ní orúkọ Jésù. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Lórúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Láti ìwé Hébérù, ìpísítélì sí àwọn ará Hébérù. Mo ka ẹsẹ̀ orí 11 láti ẹsẹ̀ 5. Ipa A ẹsẹ̀ 5. Hébérù orí 11 ẹsẹ̀ 5. Ó ní nípa ìgbàgbọ́ ni a sì ṣí Énọ́kù nípò padà kí ó má ṣe rí ikú. Àkòrí ọ̀rọ̀ mi ní àṣálẹ́ yìí, ó ní ìpapòdà. Tó bá fẹ́ o lè pè ní ìpapòdà nípa ikú. Ìpapòdà túmọ̀ sí kí ènìyàn pààrọ̀ bóyá ibùgbé tàbí àdírẹ́sì, pàápàá láti ayé lọ sí ọ̀run. Ìpapòdà ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ lójoojúmọ́ ló máa ń ṣẹlẹ̀. Nígbà tí èèyàn retí, nígbà tí èèyàn kò retí ló máa ń ṣẹlẹ̀. Mo kí gbogbo wa káàbọ̀ sí ètò ìdágbére yìí lẹ́ẹ̀kan sí. Mo kí àwọn ará nínú Olúwa. Mo tún kí àwọn tí ò tí ì darapọ̀ mọ́ àwọn ará nínú Olúwa. Tí a bá ń sọ̀rọ̀ ọ̀run, tí a bá ń sọ̀rọ̀ ìjọba Ọlọ́run, irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kó má ní ìtumọ̀ sí wọn. Mo kí gbogbo ènìyàn tó wà níhìn lónìí, bóyá o jẹ́ oníjìbìtì, mo kí ọ káàbọ̀. Bóyá o jẹ́ olè, gbájúẹ̀, alọ́kọ́lọ́hún kígbe, mo kí ọ káàbọ̀. Bóyá o jẹ́ ọ̀mùtí tó ń mu ọtí débi pé o ò tiẹ̀ náání gbé ibì kan wà lẹ́yìn ayé yìí, mo kí ọ káàbọ̀. Mo kí gbogbo àwọn tí wọ́n ń lo ohun ayé ìsinsìnyí láti bà ara wọn jẹ́, tí wọn kò ní ète tàbí ètò fún ibi tí wọ́n ti lo ayérayé wọn, mo kí wọn káàbọ̀.
Mo kí àwọn tó jẹ́ pé egbò igi òun ni wọ́n ń lò. Wọ́n á gbé lọ sókè òkun. Wọ́n di olówó, wọ́n di ọlọ́rọ̀. Àwọn tó ń fagbó, mo kí wọn káàbọ̀. Mo kí gbogbo ènìyàn. Mo kí àwọn àgàbàgebè. Mo kí àwọn olóyè nínú ìjọ. Mo kí àwọn onípò nínú ayé. Mo kí àwọn ọ̀tọ̀kùlú. Mo kí àwọn aláfẹ́ ayé. Mo kí àwọn aṣẹ́wó. Àwọn ènìyàn tó jẹ́ pé gbélé pawó ni wọ́n ń ṣe, ara tí Ọlọ́run fi fún wọn. Wọ́n lò ó fún ohun ìdìbàjẹ́. Mo kí àwọn wọ̀bìà. Àwọn màá jayé òní bí òun ẹ̀yìn ọ̀la. Mo kí wọn káàbọ̀. Mo kí àwọn olóṣèlú wa gbogbo. Mo kí àwọn ìjòyè. Mo kí àwọn ọba. Mo kí àwọn elépè. Tá bá ti kúrò bí, ká tó dé títì bẹ́ẹ̀ yẹn, wọ́n á ti bẹ̀ sí ṣépè. Mo kí wọn káàbọ̀ sínú ìdàpọ̀ yìí. Mo kí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn ẹlẹ́gbẹ́ ògbóni. Mo kí gbogbo àwọn àjẹ́. Mo kí wọn. Mo kí gbogbo àwọn apẹ̀yìndà. Wọ́n ti ń tẹ̀lé Kristi tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti pẹ̀yìndà. Mo kí wọn káàbọ̀. Mo kí àwọn olójúkòkòrò. Mo kí àwọn agbọ̀jẹ̀gẹ́, ẹ̀yin olùṣekúṣe àti oníwòkúwò. Bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe lọ lọ́wọ́, ẹlòmíì lè máa tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àlè ẹ̀. Mo fẹ́ dé o. Ẹlòmíì lè máa wo àwòrán oníhòòhò lọ́wọ́ ẹ̀. Ara dúró síbi kan ní kò sẹ́ni tó rí o. Mo kí ọ káàbọ̀ sí ọ̀rọ̀ tí Ọlọ́run bá wa sọ ní àkókò yìí. Mo kí ẹ̀yin wòlíì èké gbogbo tí ń tan ní jẹ. Àwọn yẹn gan iṣẹ́ wọn nígbà mìíràn, wọ́n á tẹ́wọ́ wá gbowó. Wọ́n á wá sí òkú, wọ́n á wá máa gbàdúrà bí òkú yẹn bó ṣe máa dé ọ̀run. Àwọn wòlíì èké, mo kí wọn káàbọ̀. Mo kí gbogbo ẹ̀yin onídàájọ́ ènìyàn. Wọ́n á ṣèdájọ́, wọ́n á ṣèdájọ́ olùṣọ́ àgùntàn. Wọ́n á ṣèdájọ́ ọmọ ìjọ. Wọ́n á tún ráyè, wọ́n á ṣe ìdájọ́ òkú. Wọ́n á ṣe ìdájọ́ aya òkú, ọkọ òkú, ọmọ òkú. Mo kí gbogbo yín ẹ káàbọ̀. Mo kí gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣetán ní àkókò yìí láti gbọ́ ohun tí ó kàn nípa ìpapòdà. Kíákíá mo fẹ́ sọ mẹ́fà kan tó yẹ kó o mọ̀ nípa ìpapòdà. Ohun mẹ́fà tó yẹ kó o mọ̀ nípa ìpapòdà. Ohun àkọ́kọ́, òun náà ni wípé àkókò wà fún ìpapòdà. Mi ò mọ iye ilé tó ti ní sádó. Mi ò mọ iye tó ti rà sí òkè òkun. Ṣùgbọ́n ìwé mímọ́ jẹ́ kó yé wa nínú ìwé oníwàásù orí ìkẹta, mo kà á láti ẹsẹ̀ ìkíní. Ìwé oníwàásù orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní ó ní olúkúlùkù ní àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ìgbà bíbí ni àti ìgbà kíkú. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ fẹ́ ká mẹ́nu bà ọ̀rọ̀ ikú yẹn gan. Wọ́n fẹ́ ká sọ rárá. Bẹ́ẹ̀ dẹ̀ ni, bó o fẹ́ bó o kọ̀, ilé ayé yìí kì í ṣe àwa ìlọ. Ìgbà gbígbìn àti ìgbà kíká àti ohun tí a gbìn, ẹsẹ̀ ìkẹta. Ìgbà pípa àti ìgbà ìmúláradá. Ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́, máa dúró lẹ́nu ẹsẹ̀ ìkẹrin. Ó ní ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn-ín. Ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó. Ohun àkọ́kọ́ ni wípé àkókò wà fún ìpapòdà. Kì í ṣe nípa ọjọ́ orí. Kì í ṣe iye ọdún tó lò láyé. Ọdún 33 years. Àti abíní ìbùjẹ ẹran, àti iṣẹ́ ìránṣẹ́, àti pé ó ṣe ọmọ kápẹ́ntà. Ọdún 33. Lẹ́yìn ẹgbẹ̀rún ọdún 2, a sì ń sọ nípa olùgbàlà. Ohun kejì tó ní láti mọ̀, òun ni wípé ìpapòdà di dandan. Ó di dandan. Ò bá lo oògùn eléyìí tó jẹ́ pé wọ́n á ní tó bá ti ń lo eléyìí, àwa kàn máa gbé ayé ẹ̀, wàá máa gbé lọ ṣáá ni, wá tẹ̀lé mi lọ sínú Hébérù orí 9. Hébérù orí 9. Ó di dandan. Hébérù orí 9 mo kà á láti ẹsẹ̀ 17. Ó ní níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo
ènìyàn ta ló fi lélẹ̀? A ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ni kí ó kàn ó ìdájọ́. Ipa ha yẹn la fẹ́ wò yí pé a ti fi lélẹ̀, ó di dandan. Ohun ìkẹta, mẹ́fà ni mo sọ pé mo fẹ́ sọ fún wa. Ìkẹta òun náà ni wípé ayé tí a wà yìí ọjà ni. Ibo ni ilé o? Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ìwọ náà nínú ọkàn rẹ lọ́run ó mọ irú ọ̀run tó ń sọ, tó ń lépa, irú ọ̀run tó ń ṣiṣẹ́ tọ̀, irú ọ̀run èyí tó ṣí sílẹ̀ níwájú rẹ. Ṣùgbọ́n mo gbàdúrà pé lónìí wàá yan ọ̀run èyí tó dára, èyí tí Ọlọ́run pèsè fún àwọn àyànfẹ́ ní orúkọ Jésù. Ayé lọ́jà ọ̀run nílé. Mátíù orí ìkọkànlélógún, Mátíù 16 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó ní pé nítorí pé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Ohun tẹ́ ẹ ká bi ara wa ni pé látọjọ́ táláyé ti dáyé, ǹjẹ́ a rí ẹnìkan tó jèrè gbogbo ayé? Ǹjẹ́ a rí ọba ìlú kan tó jèrè gbogbo ìlú? Lóòótọ́ a máa sọ pé ọba ló nílẹ̀, ọba ló nílẹ̀. Ṣùgbọ́n tó bá wá sílé ẹ tó mú ẹsẹ̀ bàtà bíi mélòó kan lórí ilẹ̀ tó mú láì gbàṣẹ lọ́wọ́ ẹ, láì yọ láti inú ẹ wá, mo mọ̀ yí pé ìgbà yẹn a máa rántí pé a ní lọ́ọ̀yà. Ọba ìlú gan kò jèrè gbogbo ìlú. Ọba Adóyè ó lè sọ pé òun ti jèrè gbogbo Adóyè. Bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò lè sọ pé òun ti jèrè gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa wípé kò ṣeé ṣe fún ènìyàn láti jèrè gbogbo ayé. Ayé yìí àwa lọ ni, a fi sílẹ̀, ọ̀run nílé. Ìkẹrin, a ó béèrè ìwé ìrìnnà tá a bá fẹ́ papòdà. A ó béèrè kí ni o? Ìwé ìrìnnà. Èmi tí mo dúró yìí mi ò tí ì jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò ju pé ká báyàn lọ sí airport kí n dẹ̀ padà ń bẹ̀. Àwọn tó máa kọjá ibi tí mo ti padà yẹn, wọ́n gbọ́dọ̀ ní kíni o? Wọ́n gbọ́dọ̀ ní kíni o? Bó o tiẹ̀ lọ rí wàá ti ní ara ilé tó ti lọ. A ní ìwé ìrìnnà. Wò ó nínú Jòhánù, ìrere ti Jòhánù, orí 3 ẹsẹ̀ 5. A ń jẹ́ kí n lọ síbi wake up yẹn bí a máa rí bọ́dá alágbájá ń bẹ̀. Ẹsẹ̀ 5, Jòhánù orí 3. Jésù dáhùn wípé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ó lè jẹ́ onípò nínú ìjọ, kí ipò rẹ̀ kó ga, bóyá torí pé àkì ní bíṣọ̀pù ní Deeper Life, ó lè jẹ́ ká ti fún ọ ní oyè bíṣọ̀pù. Ó ní bí kò ṣe pé a tú ènìyàn bí, kò lè ṣe kí ni o? Kò lè rí ìjọba Ọlọ́run. Tó bá máa papòdà láti ayé sí ìjọba ti ọ̀run, o nílò ìwé ìrìnnà. Kí ló kan ohun ìkarùn-ún? Èrè ń bẹ, ó ń bẹ lẹ́yìn ìpapòdà. Gbogbo tá à ń ṣe nísìnyí, gbogbo yínmúyínmú tá à ń ṣe níkọ̀rọ̀ tá a wà, gbogbo ojú wọn ti já báyìí, ó rẹ́rìn òkú. Ìwọ ò tiẹ̀ mọ̀ wípé àwọn tó jẹ́ pé wọ́n tiẹ̀ ṣe àìsàn ráńpẹ́ kó tó di pé wọ́n rí ikú. Ó mọ̀ wípé wọ́n ní àǹfààní ju àwa lọ. Sásókè sásódò, èní Èkó, ọ̀la Ìbàdàn. Ó wá yín mú sókú, ó yín mú sára ẹni o. Nínú ìwé ìfihàn, orí 22, orí tó gbẹ̀yìn, ẹsẹ̀ 12. Jésù ló sọ̀rọ̀ bẹ̀ yẹn o. Ó ní kíyèsí, èmi ń bọ̀ kánkán. Èmi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Báwo ni iṣẹ́ ẹ ṣe rí? Aludùrù. Báwo ni iṣẹ́ ẹ ṣe rí? Oníwàásù. Báwo ni iṣẹ́ rẹ ṣe rí? Ẹgbẹ́ akọrin. Báwo ni iṣẹ́ rẹ ṣe rí? Ìwọ tó ń tọ́jú owó ìjọ.
Ìwọ tí a fọkàn tán níbi iṣẹ́, tí a gbé kọ́kọ́rọ́ ilé owó agbélé ẹ lọ́wọ́ torí pé o jẹ́ ọmọ ìjọ oníhìnrere. Bó ń ṣe àlùbáyídà, tó ń dọ́gbọ́n sí, kò sẹ́ni tó rí mi láyé, báwo ló ṣe fẹ́ mọ̀? Ó lè mọ̀. Ó ní èmi bọ̀ kọ́kọ́. Ó ní èrè mi sì ń gbé pẹ̀lú mi. Tá a bá sọ pé èrè, ọ̀pọ̀lọpọ̀ máa ń ròyìn pé ohun tó dára ni èrè. Ní òde òyìnbó, ó sound positive. Ṣùgbọ́n èrè pín sí ipa méjì. Èrè mi ò mọ̀ ọ́ rí lọ síbi ìyà ayérayé. Èrè wípé mo fẹ́ ọ ṣùgbọ́n ìwọ kò fẹ́ mi lọ sí ọ̀dọ̀ ẹlẹ́tànì Sátánì. Èrè mi bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ṣe rí. Kí ló tó ń ṣe lónìí pẹ̀lú owó tí Ọlọ́run fún ọ? Pẹ̀lú ipò tí Ọlọ́run fún ọ? Mo wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ kan ní àìpẹ́ yìí. Ọ̀gá olùkọ́ wa, ó wá síwájú wa. Ló bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ bí ẹni tí kò rí oore ọ̀fẹ́ gbà. Torí pé tó bá ní oore ọ̀fẹ́ ìgbàlagbà, wàá mọ̀ wípé àǹfààní ló ní. Bóyá olùkọ́ ni ọ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àǹfààní ló ní láti tún ayé àwọn ọmọ yẹn ṣe. Bóyá olùkọ́ ni ọ́ nílé ẹ̀kọ́ gíga, kì í ṣe kó máa wo àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ ṣe pírójẹ́ẹ̀tì. Oníkókọ̀yìn sí ọkọ̀ orí ẹ̀yìn ẹ̀. Oníkókọ̀ wájú sí ẹ̀kọ́ oríwájú ẹ̀. Ó lè ní bọ̀ kọ́kọ́. Èrè mi bẹ̀. Yẹ ká sáré wo ọkùnrin yìí nínú ìwé ìhìnrere ti Lúùkù. Orí ìkẹrìndínlógún, Luke 16. Ìhìnrere Lúùkù. Orí ìkẹrìndínlógún, 16 verse 25. Ó kà báyìí pé, ṣùgbọ́n Ábúráhámù wípé, ọmọ, rántí pé nígbà ayé rẹ, ìwọ ti gba ohun rere tirẹ̀, àti Lásárù ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń jòrò. Gbogbo ohun tó ń ṣe nínú ayé lẹ́yìn ìpapòdà, èrè ń bẹ lẹ́yìn ìpapòdà. Ìkẹfà èyí tó kẹ́yìn, ibi àádé sí, ibi ayérayé lẹ́yìn ìpapòdà. Ó kàn lè papòdà kó wá dọ́nà kó wá rí pé bí mo ṣe ń wo ibi tó ń ṣọwọ́ sí kí ìyà sí ibi iná ni o. Kó wá dúró sójú ọ̀run, kó wá léfò, kó wá dúró síbẹ̀ bíi satellite. Kò ṣeé ṣe o. Ibi àádé sí, ibi ayérayé, ó lè jẹ́ ọ̀run rere, ó lè jẹ́ ọ̀run àpáàdì. Ìwọ rò nípa ti ara rẹ, má tiẹ̀ ronú nípa tòkú. Má sọ pé àánú paṣọ àbí màá ṣe mí o. Ṣàánú ara rẹ. Má sọ pé àánú mọ́mì ẹ̀ máa ṣe mí o. Ṣàánú ara rẹ. Má sọ pé àtàwọn ọmọ ẹni mo tiẹ̀ ń rò. Ó bèèrè lọ́wọ́ àwọn bàbá tó wà níbí. Ẹlòmíì ò mọ bàbá tó bí lọ́mọ. Ẹlòmíì ò mọ ìyá tó bí lọ́mọ, ó dẹ̀ ṣayé. Àwọn ọmọ tó wà níbí Ọlọ́run máa tọ́jú wọn. Ara rẹ ní kó rò bó ṣe máa wọ ọ̀run, bó ṣe máa là níkẹyìn. Bí èṣù ṣe ní yayọ̀ lórí ayé rẹ lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́, lẹ́yìn orin kíkọ, lẹ́yìn àdúrà gbígbà, lẹ́yìn ìwàásù. Ó ní ibi àádé sí yìí, ó yẹ kó jẹ́ ìpèníjà fún ọ wípé tó bá papòdà. Ó ní kán tiẹ̀ ṣe kí ní ẹ̀ kíákíá gan, mo ní lọ́wọ́ ti ṣe bẹ́rí àyẹ̀tọ́ lọ́la, mo ní jọ́ nìkan tí mo fẹ́ make. Láì tẹ̀ tí jáde kó o lé gan, èèyàn lè ṣùkú má jì. Kò mọ́ mi lára kí n gbọ́ pé èèyàn kú kí kẹ̀bẹ̀ sí máa sọkún. Kò mọ́ mi lára. Kíákíá máa tètè padà sọ́dọ̀ ara mi. Ìjọ kan náà ní kí ni ó ní kí n má sọ bẹ́ẹ̀. Àwọn yẹn tí ò sọ bẹ́ẹ̀. Mo lọ kí àǹtí mi kan ní bí ọdún méjì sẹ́yìn. Mo ní àkọ́bí bàbá tó bí mi. Ó ṣàìsàn. A ṣe operation fún wọn. A náwó, a ṣe gbogbo ẹ̀. Ọjọ́ kan mo wá dọ́dọ̀, ó ní pásítọ̀. Ó ní kó
kó tiẹ̀ bá mi gbàdúrà kọ́lọ́run kàn tètè ṣe ètò yìí kó kàn ó yá. Ó nítorí kò sí òun ò rí nǹkan tó special níbi tá a wà yìí. Oníṣẹ́ òun lágbé ọdún méjì báyìí o lè sọ pé òun fẹ́ lọ wọ́n ṣe pátì kan bẹ̀ yẹn. Ó lóun fẹ́ sọ kínní kan fún mi, ó ní ìjẹ́ wọn pé bó ṣe máa ń wá síbi látàdún tó máa ń wá yé ọmọ pé lára àwọn tó wá gbé oúnjẹ fún mi níbi tí mo ti ṣàìsàn yìí tí ò ṣàìsàn rárá lára àwọn tó máa ń sóúnjẹ wá fún mi wọ́n ní lára àwọn tó ṣe kí ni o ó ti dágbére. Kí ló wà nínú ayé ẹni tí mo sọ yóò ti lọ láti bí ọdún méjì báyìí. Kí ló wá dé bá ṣe jókòó jẹ́jẹ́ bẹ́yẹn ara wa balẹ̀ àṣebí áńgẹ́lì jẹ́ ká jáde síta. Ẹlòmíì kó tó délé ó lè bú ọlọ́kadà, ó lè bú onítakisí, ó lè ṣépè fún èèyàn ibi tá a wà yìí máa ti ṣe jẹ́jẹ́. Ṣùgbọ́n lẹ́yìn yẹn kọ́ a tètè máa ń gbàgbé Ọlọ́run pe àkíyèsí wa sí ìṣípòpadà ìpapòdà nípa ikú. Níbo ló ti fẹ́ lọ ayérayé rẹ? Níbo? Ó dára kó o ṣe ìpinnu ìmúrasílẹ̀ ṣáájú ìpapòdà tí a ń sọ yìí. Àwọn ẹlòmíì ní àǹfààní láti múra sílẹ̀, wọ́n múra sílẹ̀. Ìgbà tó dẹ̀ dé wọ́n kàn rọra gbé mọ́tò wọn lọ. Ṣùgbọ́n ìwọ ò mọ̀ ìgbà tó máa ṣẹlẹ̀. Torí náà ojoojúmọ́ o gbọ́dọ̀ máa múra sílẹ̀ yẹ ayé rẹ wò. Kí ló wà níbi kọ́lọ́fín nìkan ò kì í rí? Kí ni ìdí tó fi máa ń mú handset yẹn káàkiri? Ojoojúmọ́ ló máa ń ṣe password rẹ̀ and you are a married man, you are a married woman. Kò sí ìmúrasílẹ̀, kò sí pé tí n bá tiẹ̀ kú báyìí tán ṣí tẹlifóònù yìí tán dẹ̀ tẹ kíní yẹn tó kàn gbé bank account balance mi jáde. Ọ̀pọ̀lọpọ̀ kì í ronú bẹ́ẹ̀. A máa store owó yẹn síbẹ̀. Dádì wọn ló máa lé ọ̀la ló máa bẹ̀ sí lé wá. A ní wọn lè lé ẹ. A máa kówó yẹn pamọ́. A máa sọ fún ìyá wọn tí o gbọ́ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ló máa lé àwọn ọmọ lọ́la. A máa kówó pamọ́. Kò ronú, kò múra sílẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó kójọ yẹn ẹni tí ò mọ bó ṣe làágùn, ẹni tí ò mọ bó ṣe wàhálà, ó ti kátẹ̀ tí ó pé ó jí gan ni. Ẹni tí ò mọ risk tó take láti jí, àwọn ló máa kówó yẹn. Tí o ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Tí o ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, yóò ti yìn mọ́. Ó léwu ọ̀run àpáàdì ló fi ń ṣeré. Ìbá dára kó o ronú jinlẹ̀ lónìí. Ìbá dára kó o rí ara rẹ sílẹ̀ lónìí. Ìbá dára kó o wò kọjá ẹni tó ń sọ̀rọ̀ bí àbí àga ìwàásù tó wà bí kó o gbọ́ ohùn ẹ̀mí Ọlọ́run. Olórí ẹnu ẹ̀ ti gbọ́rọ̀ jù. Tó bá ti pẹ́ jù, wàá mọ̀ pé ẹnu ẹ̀mí mọ́ ó gbọ́rọ̀. O wá sí i láti bá wa kẹ́dùn. O wá síbi láti gbàdúrà fún ẹbí yìí. Ṣùgbọ́n rántí wípé ìwọ náà yóò fi ayé yìí sílẹ̀. Ìpapòdà yóò ṣẹlẹ̀ nípa ikú tí Jésù bá ti dé. Ẹ jẹ́ ká dé lórí ẹsẹ̀ wa. Àwa ṣeré. Bọ́n ní kan náwó sókè lórí òní náwó. Lẹ́ẹ̀kan kúkú wí kan náwó sókè. Kí tó jẹ mí lógún ni pé kó o lè wọ ìjọba àrùn yẹn. Bó ṣe di ojú rẹ̀ ń bẹ̀ yẹn bẹ̀ sí wo inú ọkàn rẹ̀ lọ́hùn. Bẹ̀ sí ṣe ìwádìí ara rẹ̀. Ìwádìí a máa sọ pé leader ni mí o, leader làwa ń tiwa. Má sọ pé akọrin ni mí o, mo ti kọrin báyìí, o ti tọ́gbọ̀n ọdún. Má sọ pé àwọn oníwàásù ọmọdé bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. Ṣé o ti ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀? Ṣé o lè pinnu bó ṣe wà yín pé tí bá ti kúrò bí máa send text message sí máa yẹn mi ò ní gba ní anything papọ̀ mọ́ ọ̀run ni mo fẹ́ lọ. Ṣé o ṣetán? A ní ìrìnà ṣe alẹ́ tó ṣẹlẹ̀ á ní ikú ló máa yà àwọn àti ẹnìyẹn o. Nígbà tí èṣù bá fi mú ẹ̀dán rọrùn àbáàdì wàá mọ̀ tó ti pẹ́ jù. Ronúpìwàdà. Ṣe àtúnṣe ọ̀nà rẹ. Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ó ṣe wá gbéraga débi pé o lè gbàdúrà fún ìdáríjì. Olóò lè gbàdúrà fún ìdáríjì. Kò yẹ kó o kábàámọ̀ níkẹyìn o. Ọmọdé yẹn dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Brọ́dà yẹn dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Kò yẹ kó o kábàámọ̀, kò yẹ kó o fi kábàámọ̀ bọ́nú. Nígbà tí àwọn ènìyàn Ọlọ́run tó bá gba dé ìyè tí wọ́n kọrin lókan àyà Ábúráhámù, mi ò fẹ́ kó dàbí ọlọ́rọ̀ tó ń joró, tó ń sọkún,
tí Abraham wá sọ fún pé ó ti ní ìsẹ̀ ẹni gbàdúrà má ti ẹ̀rọ tẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹnìyẹn gan náà ọjọ́ kan náà á ṣípò padà ìwọ náà wàá ṣípò padà nítorí náà ìwọ ló máa jẹ́ ọlọ́gbọ́n ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Mo fẹ́ mọ àwọn tó ṣetán ó lè wẹ̀ kó lajú kó máa wò mí àwọn tó ṣetán yẹn èmi gan-an fẹ́ náwó sí Jésù. Ó dá ẹ lójú wípé o fẹ́ bá Jésù jọba níbi tó bá wà náwó ẹ sókè kò sí tìjú náwó ẹ sókè nà á sókè ó ti tún yín mú sí wọn ó ní wọn náwó sókè ó ní kò lè bọ́ ta ló sọ fún ẹ bẹ́ẹ̀. Jésù á sọ wọ́n di òmìnira ní orúkọ Jésù. Ìjọ ẹ jẹ́ ká sọ pé àmín. Bàbá mo gbé orúkọ yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ọ̀rọ̀ yín fi dá wa lójú pé kò sí ẹni tí ó tọ̀ yín wá tẹ̀ yóò tanù bó ti wù kó rí. Ní wákàtí yìí ṣílẹ̀kùn àánú, ṣílẹ̀kùn ìgbàlà, ṣílẹ̀kùn ìdáríjì, ṣílẹ̀kùn ìdáǹdè. Bàbá kọ orúkọ wọn sínú ìwé ìyè ní orúkọ Jésù. Àwọn wọ̀nyí ló jẹ́ ọlọ́gbọ́n. Wọn ò fẹ́ ní ìṣípòpadà lọ sí ọ̀run àpáàdì. Wọ́n fẹ́ bá Jésù jọba. Olúwa mo gbàdúrà. Ìpinnu tí wọ́n ṣe yìí kò ní wà fún ìgbà díẹ̀. Oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú lórí ìpinnu yìí, láti máa fẹ́ràn Jésù, láti máa béèrè nípa ọ̀rọ̀ rẹ̀, láti máa kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ rẹ̀, láti máa ṣe àyẹ̀wò ayé wọn. Bàbá ẹ gbé wọ̀ ní orúkọ Jésù. Ó ní iye àwọn tó bá gbà á, ó ní a fún ọ ní ipá láti di ọmọ Ọlọ́run. Lórúkọ Jésù, ẹ di ọmọ Ọlọ́run ní orúkọ Jésù. Ẹ gba ipá tó borí ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù. Agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́, kó wọnú ayé yín ní orúkọ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa, nígbà táwọn bá ṣí ìwé ìyè, jẹ́ kí àwọn orúkọ wọ̀nyí jẹ́ kó farahàn ní ìkẹyìn ní orúkọ Jésù. Tábà rí apẹ̀yìndà ojú ń tì Olúwa. Mo fi ara mi sípò wọn. Ó ṣe kójú máa tì wọ́n ṣùgbọ́n náà kan wọ́n ṣe tán. Bàbá fàánú dáríjì ní orúkọ Jésù. Bàbá gbogbo ẹ̀ṣẹ̀ wọn àtẹ̀yìnwá. Ẹ fagilé wọn ní orúkọ Jésù. Ẹ sọ wọ́n di ọ̀tun. Ẹ fún ọ ní okun tuntun, oore ọ̀fẹ́ tuntun, agbára tuntun láti sá eré ìje náà ẹgbẹ́ fún ọ ní orúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tó ń dúró lójoojúmọ́ náà kíyèsára. Lẹ́ni wọ́n ti ṣe àkókò ìdákẹ́jẹ́ wọn. Tó bá tún dálé wá tún bẹ Ọlọ́run fún oore ọ̀fẹ́ sí i. Bàbá mo gbàdúrà oore ọ̀fẹ́ téèyàn ó fi là níkẹyìn. Ẹ gbé gbogbo àwọn onígbàgbọ́ ní orúkọ Jésù. Àwọn tó dẹ̀ tún jẹ́ alátakò sí ìrere lónìí tó wà ń bí. Ó ní ẹ̀sìn tiwọn nìyẹn o. Ṣùgbọ́n kí èlì jẹ́ kó yé wa wípé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run jábí fún ni nípasẹ̀ ìdá òfin gbà wá là àyàfi orúkọ Jésù yìí. Olúwa mo gbàdúrà kó tó pẹ́ yò irú àwọn èèyàn bẹ́ẹ̀ yí wọn lọ́kàn padà ní orúkọ Jésù. Wọ́n gbọ́ ìdí Olúwa ti súnmọ́ oríṣiríṣi ohun lè à ń gbọ́ lónìí. Bàbá ìmúra wa sílẹ̀ fún ìpadàbọ̀ ilé ẹ̀kejì ní orúkọ Jésù. Bí ètò yìí ṣe ń tẹ̀síwájú, Olúwa ẹ má fi wá sílẹ̀. A dúpẹ́ torí bẹ́ẹ̀ ti gbọ́ ọ. Lórúkọ Jésù Kristi, ọmọ yín ni a gba àdúrà.